orúkọ mi ni Gani Ọ̀nàbí. Gbogbo ayé máa ń pè mí Alápinni òòṣà. Láàrin pẹ̀kan ọwọ́ ọba ní kó rẹ́mọ oyè lẹ́yọ̀. Ikú lódò ọmọ akú lómi lómi ó kú sílé tán ó dápọ̀ ògbò ó sùn wọ́n ṣe bí ikú ló kú. Ìgbọ́mọdé ọmọ abẹ́lẹ̀jà ọlọ́kọ̀ níṣẹ́rí mo di ọmọ wájú ọlọ́kọ̀ tí ìṣòwò ẹ̀kúnlé ọlọ́kọ̀ tí ìṣèjìká ìṣẹ̀kẹ́. Òjìlẹ̀gẹ́dẹ́ ọlọ́kọ̀ wọn àtàn yẹpẹyẹpẹ lójú omi. A kì í gbowó ọkọ̀ lọ́wọ́ àtẹ̀sẹ́ ní bá gbowó ọkọ̀ lọ́wọ́ àtẹ̀sẹ́ àkótá pátá jà gbọ̀rún alákejì lọ máa rú dẹdẹ wọ́ mi òrìṣà ńlá. Alápinni dípò lórúkọ yẹn ti jẹyọ ṣé eléégún ni. Bẹ́ẹ̀ni eléégún ni ìran bàbá tó bí mi lọ́mọ láti ilẹ̀ Àwórì. Jẹ́ tiẹ̀ lè rántí ìfẹ́ tí ń jẹ́ Alápinni ẹ̀mọ́ nínú eré. Èmi ni mo fúnra mi nínú eré nítorí ọdún kan wà 1985 ọ̀rẹ́ mi kan tó pè ní Fálá Ege láwọ fẹ́ ṣeré fún television house NTA. Ó dẹ̀ ti ní àwọn olóyè bí ó fẹ́ lò ọ̀tún òsì àṣepa nǹkan kan ṣùgbọ́n olóyè ló fẹ́ kí mi náà ṣe kó. Èmi ni mo wá sọ fún pé Alápinni náà oyè ńlá ni láàfin Ọ̀yọ́, oyè ńlá ni láàrin àwọn ọ̀jẹ̀. Wọ́n jẹ́ kí n máa jẹ́ Alápinni. Alápinni tá a máa ń rí nínú eré bàbá arúgbó la máa ń wò ojú ló wá kórégé báyìí. Ẹ̀yin lè lè sọ bí ẹ ṣe rí mi arúgbó náà lè ṣe sọ. Alápinni bàbá arúgbó pé yín nìbàdàn báwo lẹ ṣe bẹ̀rẹ̀ eré ìgbàlódé tó pé yín lè jẹ. Onígbà tó gbé mi débẹ̀ ìfẹ́ nú mi àti àkọọ́lẹ̀ láti ọ̀dọ̀ Olódùmarè tó gbé mi débẹ̀ ni. Bàbá fojú wo ó ti tó ọdún mẹ́rin báyìí. Yẹ pa tó bá di February 16 máa gbé 65 years lórí èpè ilẹ̀ ṣùgbọ́n tó bá di inú oṣù kẹta on the 9 mo fẹ́ ṣe birthday mi yẹn 65 years pẹ̀lú 50 years of age. Ọjọ́ tó ń bá nígbà ìwé lẹ́sẹ̀ bàbá ní kakọ́jú wò àtúkọ̀ àtẹ́yìn tó bá wọn tẹ́jọ́ bẹ̀rẹ̀ wọn sọ wọn tẹ́jọ́ bẹ̀rẹ̀ èyí lọ́wọ́ mú orúkọ yín ńlá mi làkà ó là gbòòrò ó là gbogbo agboolé tíátà jà ǹjẹ́ ní agbóhùnmọ́lẹ̀ ẹ̀dá láti bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ wọ́n ẹgbẹ́ tó bá ti fi Alápinni òòṣà léèdì gbogbo ọmọdé tàgbà ló mọ̀. Sí kankan tí abẹ́ sọ mẹ́ẹ̀ tayọ ká ní Ọlọ́run ká dúpẹ́ fún Ọlọ́run ni ọba tó ṣe yẹn kì í ṣe mí. Tó wá ní eré tíátà ní kékeré. Tábà yọwọ́ àwọn Amẹ́ríkà àbí kìnní kankan ẹ̀ tọ́lọ́run ò sí kádàrá kì í ṣe pé wọ́n ti máa pè wá bẹ́ẹ̀ náà. Èdè rí lómi ti tíátà òdì pèlè. Eré wo lẹ lè wò kókó yìí jáde gbọ̀ngàn? Eré pọ̀ tó ti gbé Alápinni jáde sẹ́yìn náà tó máa Alápinni nígbà VHS. Nínú àwọn eré tẹ máa ń ṣe. Àmọ́ nígbà tó yá orúkọ lọlẹ̀. Ìgbà tó tó àkókò kan ọmọ mi kan ń pè ní Báyọ̀ Tìjání. Ó kọ ìtàn tá ń pè ní Àpèsìn. So tí mo participate bẹ́ẹ̀ tí mo di ipò lámú bẹ́ẹ̀. Bàtà Àpèsìn yẹn tó jáde Ọlọ́run tó fi àgbàgbà sí orúkọ. Nínú àwọn eré yìí tá a máa ń wò tẹ máa ń ṣe babaláwo níbẹ̀ tí ó bá ti fẹ́ yíwọ́ bóyá ọ̀rọ̀ àwọn oníbàárà yìí ó ti lọ́jú pọ̀ ẹ máa ń sọ kí náà bí àwàdà ẹ lè ní kókó rẹ̀ dà lọ́rùn tó máa kú sí bí àbí nǹkan kan bẹ́ẹ̀. Wọ́n máa ń ní mi ò sọ fáwọn kó máa rí bẹ́ẹ̀ àná. Èmi náà máa ń béèrè pé sáwọn náà béèrè. Ṣé àwọn ìdíyà máa ń jẹyàn? Kò ní rántí kankan. Ẹ ṣàgbọ́n ìyànú ẹgbẹ́ ìyànú ló máa ń kú. Bóyá tá a bá gbọ́ ìyà inú ó máa kú. Àní ẹ sábà ń gbọ̀ ìyànú. Ṣé tó bá wá padà wá tó di kí wá lè tèmi? Tó bá béèrè ní máa dẹnu. Ìjà máa ń kọ́ ṣe lè fi àgbà. Ọmọ bíbí inú yìí. Iṣẹ́ mi wà lára àwọn ọmọ mi ṣùgbọ́n mo sá fún pé kí wọ́n má ṣe
gárùn owó wàhálà tó wà bẹ́ẹ̀ pẹ̀lú ìṣòro wà bẹ́ẹ̀. Àmọ́ pẹ̀lú ẹ̀ náà mo ní ọmọ tó wà yunifásitì ò lè sọ pọ̀ sí ẹ̀ ìgbà tó ṣe graduation mo tó mọ̀ pé tíátà àti orí lówó lọ sílé ìwé bàbá fojú inú wo tíátà láyé ìgbà yẹn àti ìṣòro lọ́wọ́ láyé ìsìn bàbá gbé méjì bàbá gbé wọn dé wọn èwo lẹ́yìn òkú rọrùn. Kò sí tí ó rọrùn Alákàn nínú iṣẹ́ eré nítorí pé inú ẹ̀jẹ̀ ló wà. Ṣùgbọ́n tá a bá fẹ́ sọ pé táwọn èèyàn mú bẹ́nẹ́fìtì inú ẹ̀ àlẹ́ ní sí. Torí nígbà táwa ń ṣe yẹn, àwa ò rí tí gbogbo yóò kan wà bẹ́ẹ̀, àbúrò orúkọ kan wà bẹ́ẹ̀. Àwa ò rí tí yẹn, àgàfi dúdú náà ṣe lọ sí ìkìlà wa bá kí. Ọlọ́run ló padà wá fi owó sí tó gba ìpínlẹ̀ sí fún ara ẹ̀. Ẹni tó dúpọ̀ tó ló kọrí nídìí iṣẹ́. Ẹ̀yin fúnra ara yín tẹ́ ń wò mí. Sẹ́yìn lè sọ fún pé ẹ̀dì ìwé pọ̀ jù nínú iṣẹ́ yìí. Mo ti dojúkọ ìṣòro tó wúwo púpọ̀. Mo ti ṣe àìsàn ọdún kan tí mi ò lè sùn láàárọ̀, mi ò lè sùn lọ́sàn-án, mi ò lè sùn lálẹ́, kò sóorun. Kódà àìsàn ẹ̀ náà ni ọmọ ọdún 4 jáde láyé sí. Níbi ọdún bíi 3 sẹ́yìn mo tún ti lùsì ọmọ 37 years tí mo ta mọ́tò méjì lórí ẹ̀ kó tó kúrò láyé. Àmọ́ gbogbo yẹn ìgbàgbọ́ tèmi ni pé nínú tí àwa dojúkọ láyé ìràwọ̀ kì í lọ sókè kó má ní ìṣòro. A máa dúpẹ́ fọlọ́ náà. Tábà máa sọ̀rọ̀ ìṣòro pọ̀ gan. Ẹ̀ẹ́dá àdìmú ọ̀nà tí àwa fi bá di iṣẹ́ rere mú yàtọ̀ sí gbogbo ọ̀nà tó ní kálukú bá di iṣẹ́ mú. Jálè bèrè lọ́wọ́ yín pé ṣọkọ tí kọ́ alákọ̀ọ́yọ̀. Ọ̀rẹ́ mi wà láyé, ó wà nínú Ìbàdàn tí ó fi ta ọ̀yà tó fi jẹ iyán. Àwa mẹ́rin náà papọ̀, àwa mẹ́rin pẹ̀lú ẹ̀kọ́ tó lọ Ìbàdàn, ọmọ Ìbàdàn náà ni. Tíátà ti pín sí yẹlẹyẹlẹ onígà àti nígà owó lẹ́yìn wà. Ẹyọ kan ṣo ni gbogbo ẹ̀ lọ́dọ̀ mi. Ẹyọ kan ṣo ni gbogbo ẹ̀ lọ́dọ̀ mi. Lága náà ni wá. Iṣẹ́ kan náà lájọ ṣe. Orúkọ ò ní mẹ́rin. Ọjọ́ orúkọ ò ní mẹ́rin kankan náà ni gbogbo. Orúkọ lè pọ̀. Èmi ò lẹ́nìkan mọ̀ pé ẹgbẹ́ kan rẹ̀ o. Ìfúnṣá mọ̀ pé kankan náà ni wá, a lè mara wa ṣe. Ọ̀yẹ̀wẹ́wẹ́ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ àwọn ìpẹ́rẹ̀ tí wọ́n ṣe léra ní ti iṣẹ́ tíátà. Wọ́n máa ń kẹ́lu àwọn tó bá wọn. Ẹni tí ó bá ní orúkọ náà, ó níbi ká máa lò sí. Ó máa bẹ náà tó máa fi lórúkọ náà. Owó lẹ́wà ní fún ọ. Tí mo rà ká ju kan ní sùúrù lọ pẹ̀lú ìfẹ́ lọ. Wọ́n fi ìfẹ́ nú, wọ́n bá ní tán fi ṣe. Wọ́n dẹ̀ bẹ̀ lọ. Ìwọ tó níbi tí lágbájá báyìí Ọlọ́run gbé mi náà débẹ̀. Wọ́n dẹ̀ fi wà kún. Àwọn èèyàn máa ń sọ pé àwọn ò fẹ́ káwọn ọmọ àwọn wo eré oníṣe fíìmù àgbéléwò Yorùbá. Ìdí tí wọ́n fi sọ bẹ́ẹ̀ ni pé wọ́n ní àwọn obìnrin wọ́n fẹ́ lè máa gbọ́ra wọn sí òwò nínú fíìmù àgbéléwò gbogbo rẹ̀ dá tó fún ọmọdé. Àwọn ọmọ ayé kan má jẹ́ fún fíìmù Yorùbá o. Bẹ́ẹ̀ ni pé ọjọ́ iwájú ó lè bẹ̀rẹ̀ díẹ̀. Nínú ìtàn sinimá tí ọmọ bá ti wọ aṣọ tí ò yẹ káàkiri tó ń ṣe rádaràda kán máa wo ìgbẹ̀yìn ẹ̀ ó máa padà wá jẹ̀bi nígbẹ̀yìn ìtàn yẹn. Ìgbẹ̀yìn ìtàn ní kí àwọn èèyàn máa lọ wò wọ́n máa fi kẹ́kọ̀ọ́ kì í ṣe ìbẹ̀rẹ̀ tàbí àárín. Ibi títàn máa forí sọ ni kán máa lọ wò
ẹni tó ń wàṣọ tó ń lára tó ń ṣe rádaràda tí ó wá padà lè mọ ara ẹ̀ àdé ọ̀dọ̀ fìdí ṣé ọmọlé tó bá wù òun náà ò ti ní mọ̀ gbá ẹni tó wọṣọ rádaràda nǹkan báyìí ló gbẹ̀yìn ẹ̀ má jẹ́ kí mi náà wọ̀. Àwọn tó máa ń sọ̀rọ̀ ìbẹ̀rẹ̀ àti àárín ni wọ́n máa ń wò wọn kí wọ́n ìgbẹ̀yìn. Ibi tí mo lọ rẹ̀ bóyá kò yé. Wọ́n pé ọmọ wọn ní kó má wo eré Yorùbá nítorí pé tí ọmọ tí òun tó ti lọ wo eré ìwé tó máa padà wá wo ìgbẹ̀yìn àdúgbò tó ní. Kò sí bí wọ́n ṣe lè ṣe tí wọ́n ní wéré Yorùbá, kò sí bí wọ́n ṣe lè ṣe, kò sí bí wọ́n ṣe lè ṣe àwa la bẹ̀rẹ̀ àwa náà la lé. Tí wọ́n bá máa sọ̀rọ̀ wọ́n á kàn sọ̀rọ̀ lórí pé wọ́n dá fíìmù tán ṣó tán ya pé a lè bá àwọn òyìnbó àbí bá kan ṣùgbọ́n kò sí ìtàn máa ṣe tí ìgbẹ̀yìn ò ní mú ẹ̀kọ́ wá. Lọ́wọ́lọ́wọ́ dà ń sọ nísìnyí culture ò lè parun, traditional film ò lè parun, àwọn èèyàn dẹ̀ máa wò ó sí bọ́jọ́ máa ṣe tán ní wéré Yorùbá tọ́ọ̀ bá wò nínú ilé wọ́n máa wò lórí mídíà níta. Tó bá ní àwọn ilé iṣẹ́ ó lè máa mọ̀ pé eré Yorùbá lọ́nà Gẹ̀ẹ́sì ni wọ́n máa fọ̀ lọ́ra ẹ̀. Àwa nímọ̀ bóyá Yorùbá lákòókò àbí Yorùbá wo mi ọ̀dà sá. Wọ́n máa ń ṣe eré àgbéléwò Yorùbá. Wọ́n máa fọ ìwé lọ ẹlòmíì bá kọjé sásìkò yẹn kò ní mọ̀ pé eré Yorùbá lọ́nà. Ìtàn tí wọ́n kọ ló bá mú. Director wà bẹ́ẹ̀ fún director àwọn tó ń ṣe. Ṣé ti rí eré ìgbàlódé tí wọ́n sọ òyìnbó rárá mẹ́? Ṣé ti rí wò? Ẹ máa rí wò. Then when you go back to the culture, ṣé máa gbọ́ òyìnbó mẹ́? Choose one out of the film. Àdúrà gbogbo wa gba ara nù gbà. Ìta sọ ya ní sọlá. Irúmọlẹ̀ ló jẹ́ bẹ́ẹ̀. Ẹ̀yin tẹ́ bèrè ọ̀rọ̀ mi máa tó padà rí lọ́dún tó ń bọ̀. Ẹ̀rí mi náà lọ́dún tó ń bọ̀. Gbogbo ojú tó ń wò mí àti gbogbo ẹ̀yẹ ní olùsọ̀rọ̀. Ọdún tá a wáyé ọdún ayọ̀ ọdún kan tó máa jẹ́ fún gbogbo wa. Ara pápá là fẹ́ tó dòdò ní ìṣòwò kó má nàjà. Owó tọmọ ló máa bá gbogbo wa o. A lè bá wọn kúkú ọ̀wọ́ o. Àgbo ogun tó lọ́rọ̀ àdúgbò àwọn òkùnkùn tó ṣe. A máa dàgbà, a máa dùn. Kéré gbogbo ló máa wá wa rí. Thank you very much. Gani love you. Eke Alapinni ọjà olódò ọba fúlómi lómi. Àfijì òkèjé ti jẹun àdìfẹ́ nígbàlẹ̀. Olúmọlẹ̀ ti jó ní wáìwáì.